Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20. Ó kà báyìí: Ǹjẹ́ kí àjọ ìrékọjá tó dé, nígbà tí Jésù mọ̀ pé wákàtí rẹ̀ dé tán, tí òun ó ti ayé yìí kúrò lọ sọ́dọ̀ Baba, fífẹ́ tí ó fẹ́ àwọn tirẹ̀ tí ó wà ní ayé, ó fẹ́ wọn títí dé òpin. Bí wọ́n sì ti ń jẹ oúnjẹ alẹ́, tí èṣù ti fi sí ọkàn Júdásì Ìskáríótù, ọmọ Símónì, láti fi hàn, tí Jésù sì ti mọ̀ pé Baba ti fi ohun gbogbo lé òun lọ́wọ́, àti pé lọ́dọ̀ Ọlọ́run ni òun ti wá, òun sì ń lọ sọ́dọ̀ Ọlọ́run. Ó dìde ní ìdí oúnjẹ alẹ́, ó sì fi agbádá rẹ̀ lélẹ̀ ní apá kan. Nígbà tí ó sì mú aṣọ ìnura, ó di ara rẹ̀ ní àmùrè. Lẹ́yìn náà, ó bu omi sínú àwokòtò kan, ó sì bẹ̀rẹ̀ sí máa wẹ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì ń fi aṣọ ìnura tí ó fi di àmùrè nù wọ́n. Nígbà náà ni ó dé ọ̀dọ̀ Símónì Pétérù. Òun sì wí fún un pé, Olúwa, ìwọ yóò ha wẹ ẹsẹ̀ mi? Jésù dá a lóhùn, ó sì wí fún un pé, ohun tí èmi ń ṣe ni ìwọ kò mọ̀ nísinsìnyí, ṣùgbọ́n yóò yé ọ ní ìkẹyìn. Pétérù wí fún un pé, ìwọ kì yóò wẹ ẹsẹ̀ mi láé. Jésù sì dá a lóhùn pé, bí èmi kò bá wẹ̀ ọ́, ìwọ kò ní ìpín ní ọ̀dọ̀ mi. Símónì Pétérù wí fún un pé, Olúwa, kì í ṣe ẹsẹ̀ mi nìkan, ṣùgbọ́n àti ọwọ́ àti orí mi pẹ̀lú. Jésù wí fún un pé, ẹni tí a wẹ̀ kò tún fẹ́ ju kí a ṣan ẹsẹ̀ rẹ̀, ṣùgbọ́n ó mọ́ níbi gbogbo. Ẹ̀yin sì mọ́, ṣùgbọ́n kì í ṣe gbogbo yín, nítorí tí ó mọ ẹni tí yóò fi òun hàn. Nítorí náà ni ó ṣe wí pé kì í ṣe gbogbo yín ni ó mọ́. Nítorí náà, lẹ́yìn tí ó wẹ ẹsẹ̀ wọn tán, tí ó sì ti mú agbádá rẹ̀, tí ó tún jókòó, ó wí fún wọn pé, ẹ̀yin mọ ohun tí mo ṣe sí yín bí? Ẹ̀yin ń pè mí ní olùkọ́ àti Olúwa. Ẹ̀yin wí rere, bẹ́ẹ̀ ni mo jẹ́. Ǹjẹ́ bí èmi tí í ṣe Olúwa àti olùkọ́ yín bá wẹ ẹsẹ̀ yín, ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú sì máa wẹ ẹsẹ̀ ara yín. Nítorí mo fi àpẹẹrẹ fún yín, kí ẹ̀yin lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ọmọ ọ̀dọ̀ kò tóbi ju ọ̀gá rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni ẹni tí a rán kò tóbi ju ẹni tí ó rán an lọ. Bí ẹ̀yin bá mọ nǹkan wọ̀nyí, alábùkún fún ni yín bí ẹ̀yin bá ń ṣe wọ́n. Kì í ṣe ti gbogbo yín ni mò ń sọ. Èmi mọ àwọn tí mo yàn, ṣùgbọ́n kí ìwé mímọ́ bá lè ṣẹ, ẹni tí ń bá mi jẹun pọ̀ sì gbé gìgísẹ̀ rẹ̀ sí mi. Láti ìsinsìnyí lọ ni mo wí fún yín kí ó tó dé, pé nígbà tí ó bá dé, kí ẹ̀yin lè gbàgbọ́ pé èmi ni. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gba ẹnikẹ́ni tí mo rán, ó gbà mí. Ẹni tí ó bá sì gbà mí, ó gba ẹni tí ó rán mi. Jésù, àpẹẹrẹ wa. Àyọkà wa tí òní tọ́ka sí Jésù, olùkọ́ni àti Olúwa, ẹsẹ̀ 13 títí dé 14, tí ó fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ ní ìsìn tàbí ìtọ́jú ọmọ ẹ̀yìn lélẹ̀. Báwo ni ó ti ṣe? Ẹsẹ̀ 4 sí 5. Kò yé Pétérù. Ó rò pé ó pọ̀ jù fún Jésù láti wẹ ẹ̀ṣẹ̀ òun. Kí ni Jésù wí? Ẹsẹ̀ 7. Ka ẹsẹ̀ 3, 10 àti 11. Irú ènìyàn wo ni ìwọ náà ní àwùjọ àwọn tí ó ń péjọpọ̀ láti sin Kristi? Ta ni Jésù mọ̀ ọ́ sí? Kíyèsí nǹkan méjì nípa ẹ̀kọ́ àti àpẹẹrẹ tí Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ẹsẹ̀ 15 títí dé 17.
mọ̀ ọ́ kí o sì ṣe é. Àwọn ọ̀nà wo ni ìwọ pẹ̀lú yóò ti máa fi ẹ̀kọ́ yìí sí ìṣe nínú ilé, níbi iṣẹ́ àti nínú ìjọ rẹ? Àdúrà. Baba ayérayé, ṣe mí ní olùkà, olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù.